Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ wo fídíò ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ wò dé parí. Kẹ́ gbọ́ nǹkan tí Dorcas Adeyinka tún sọ nínú ẹ̀. Ẹ gbọ́ àwọn àṣírí jàǹkànjàǹkàn tó tú jáde níbẹ̀. Mi ò fẹ́ bẹ́ fún yín tán, mo fẹ́ kẹ́ fojú ara yín wò. Ẹ ṣe wá wò ẹ jọ̀ọ́ ẹ máa make sure pé ẹ bá mi like, ẹ share, ẹ comment. Ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button. Ọ̀fẹ́ ni, kò ná any extra owó, kò ná any extra data. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe. Ẹ ní fi gbọ́mọ sí i, fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. Nǹkan rí nǹkan àìlọ́ máa fi ọwọ́ yín ṣe. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wá kò ní di. Till I come your way again, ó dàbọ̀. Ẹ káalẹ́ o. Àfìgbà tẹ sábọ́ọ̀dù tó pòfo ọmọ lẹ́ẹ̀kan sí. Ẹ wọlé, ẹ wọlé, ẹ wọlé, ẹ wọlé. Ó ga o. Ṣé báyìí lẹ sábọ́ọ̀dù ṣe fẹ́ máa bálé ayé lọ? Àfìgbà táyé sábọ́ọ̀dù bàjẹ́. Ẹ wo lórí burúkú tó kún bọ̀. Tó ń fojoojúmọ́ ṣorí burúkú lórí sáíbà. Gbogbo ọmọ ló ń ya wèrè mọ́ lọ́wọ́. Ẹ jẹ́ kí n dúró kẹ́ ẹ wọlé kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ sábọ́ọ̀dù. Ṣorí ọmọ ẹ, mò ń bọ̀. Jẹ́ n kó àwọn tó kù náà sí. Mò ń bọ̀. Mo ń kó àwọn tó kù náà sí. Nísìnyí. Ọmọ ìjọmọ lọ. Ọmọ ìjọmọ lọ. Ẹ sábọ́ọ̀dù. Ọmọ ẹ wálé tó wà níbí. A máa tinú wàhálà kan bọ́ sí kan. Ọmọ ẹ wálé tó wà níbí kò ní ṣe oríire nínú ayé. Òfò lómi ẹ̀fọ́ ń ṣe. Wálé máa ṣòfò kẹ́yìn ayé ẹni. Anna ò ní rí bá ti ṣe, kò ní rọ́nà gbégbà. Orí burúkú ló máa parí ọ̀rọ̀ ayé Anna. O ò ní jèrè Anna tó ṣe wà níbí. O ò ní jèrè ẹ̀. Wàá fojú sunkún ẹ̀, ó máa ṣorí burúkú kẹ́yìn ayé ẹni. Tina, orí burúkú ló máa gbẹ̀yìn ayé ẹ̀. Joy, Jessica, Jaden, àwọn ọmọ àlè táà mọ bàbá wọn, tí bàbá wọn ti ṣòfò, tán ti ṣorí burúkú, o ò ní jèrè kankan nínú wọn. Àdúrà kan tèmi náà ń gbà fún ẹ. Ó ní wípé kíni? Ó ní wípé bí Lékan ṣe ya wèrè, kí Wálé kó náà ya wèrè mọ́ ẹ lọ́wọ́. Kí gbogbo àwọn ọmọ ẹ kan máa ya wèrè, kan máa já sọ́jà lẹ́yọ kọ̀ọ̀kan. Kórí burúkú kó máa bá àwọn ọmọ ẹ lò. Káwọn ọmọ ẹ máa ṣorí burúkú, kán máa fẹ́ wọn lò gbà. Káwọn ọmọ ẹ máa láyọ̀, kán máa ní dùnnú ní ayé. Kórí burúkú ba ayé àwọn ọmọ ẹ jẹ́. Káwọn ọmọ ẹ ṣòfò. Kó máa káwọ́ lérí, kó máa fẹsẹ̀ janlẹ̀ lórí gbogbo ọmọ tó ti inú ẹ jáde pátá. Kófò máa jẹ́ tiẹ̀, kórí burúkú máa jẹ́ tiẹ̀. Kó máa rójú ẹkún, kó fọwọ́ ẹ kó fi gbé gbogbo ọmọ ẹ̀sìn, kórí burúkú jẹ́ tiẹ̀ Tòkunbọ̀. Káyé ẹ bàjẹ́. Bó ò ṣe jèrè Wálé, tó ò lè rí nǹkan kan mú yangàn nípa Wálé, ò ní jèrè Lékan. Bó ò ṣe jèrè Lékan, tí Lékan ya wèrè mọ́ ẹ lọ́wọ́, tó ò lè mú yangàn níta, bẹ́ẹ̀ náà ni Wálé ṣe máa ya wèrè mọ́ ẹ lọ́wọ́. Àti gbogbo àwọn ọmọ ẹ àtàwọn ọmọ ọmọ ẹ tó wà níbí. Orí burúkú ló máa jẹ́ tiwọn. Mò ń bọ̀.
Ṣàwèrè olórí burúkú aláyébàjẹ́ Tòkunbọ̀ eléyìí tó fi jókòó sórí Facebook tó fi ń ráyè àwọn ọmọ ọlọ́mọ wò wálé. Ó ti pẹ́ tí fọ́tò yìí ti wà lọ́wọ́ mi tí mo ti fẹ́ lọ. Ọkàn máa ń wò pé ọjọ́ òrò tí ì tó ni. Wò wálé tó pè lọ́mọ. Ṣé o rí pé òun náà tún ti ń ṣe kíni? Nǹkan tó yẹ kó o mójútó Tòkunbọ̀ o ò mójútó, ọmọ ọlọ́mọ ló ń mójútó lórí cyber. Mo kàn ní kí n sáré fún ẹ ní 10 minutes ni o. Tó bá di ọ̀la, màá fún ẹ ní show padà lórí show tó ṣe tán yẹn. Wò wálé, òun náà ti ń fa agbó mọ́ ẹ lọ́wọ́. Ṣó dìgbà tẹ́lẹ̀ náà bá tó ya wèrè. Olórí burúkú ara ẹ tó jèrè gbogbo àwọn ẹgbẹ́ ẹ eléyìí tí wọ́n fi ń ṣorí burúkú tó ń fi 65 years old tó fi ń wá owó YouTube káàkiri lórí Facebook àtọwọ́ oúnjẹ tó fẹ́ jẹ lórí Facebook tó fẹ́ pa tó wá ń tọrọ ẹbọn wá star o ẹbọn wá star. Àwọn ẹgbẹ́ wọn mọ́mọ yangàn ni. Ọjọ́ wo lolórí burúkú wálé ọmọ òfò wálé tó ti ṣòfò ara tó ti ṣòfò ẹ̀mí ọjọ́ wo ló máa bímọ fún ẹ tó máa pè lọ́mọ ọmọ tó máa mú yangàn? Àbó mọ̀ pé ọdún 5 ló kù fún ẹ tó fi máa lọ nínú ayé. Ṣé o mọ̀ pé ọdún 5 ló kù? 70 years lọ́lọ́run fún wa. Tó bá go above 70 àánú lórí gbà. Ìgbà wo ló fẹ́ gbọ́mọ wálé jó gan? Tòkunbọ̀, Esther, ìgbà wo ni wálé fẹ́ ṣe kíni? Ìgbà wo ló fẹ́ sọ ẹ́ di grandma? Torí gbogbo àwọn ọmọ títí náà bí ọmọ àlè ni wọ́n pàpàtà. Ọjọ́ wo ni wálé fẹ́ ṣe kíni? Ló fẹ́ sọ ẹ́ di grandma tó máa lè wà proud pé kìkì yes o. Ìwọ náà tẹ̀ lè ṣe kíni o lè múra ẹ̀yàn gan. Ṣé bí olórí burúkú aláyébàjẹ́ igbó òfò tó lórí burúkú ẹ mu òun náà ni wálé náà ti mú sórí. Wo bí wálé ṣe rí. Kí ló mú wálé torí bẹ́ẹ̀nbẹ̀bẹ̀nbẹ̀ báyìí? Olórí burúkú aláyébàjẹ́. Ó ní pé ìgbà tí olórí burúkú ẹni òfò ẹni àdánù ọmọ ìbànújẹ́ eléyìí tó ń ṣaṣẹ́wó ní Dubai. Onígbà tó wà ní teenager onígbà yẹn ló fi san orí pórí ẹ̀ ti dàrú. Ó jẹ́ kó máa ráyé mọ̀ pé ó ní diabetes páyé ẹ̀ ti bàjẹ́. Òun ló ṣe rí bẹ́ẹ̀nbẹ̀bẹ̀nbẹ̀ wọ́n á fún Mọ̀njárò ló bá ń kó Mọ̀njárò lò. Àbí bẹ́ẹ̀ kọ́? Wo bẹ́lẹ̀ náà ṣe rí wẹ́lẹ̀ náà wo ó ní olélẹ̀ òun ló ti ń gbọ́mú láyà ẹ̀. Okó tó wà ń di eléyìí nísìn kò lè ju píníṣín báyìí lọ torí pé kíni òun la ti ń rọ́mú láyà ẹ̀ òun ló ti rí bẹ́ẹ̀nbẹ̀bẹ̀nbẹ̀ ẹni tó fẹ́ bẹ́ẹ̀. Ṣó yẹ kẹ́lẹ̀ náà tún ya wèrè mọ́ ẹ lọ́wọ́? Ọmọ ènìyàn o pẹ̀lú àwọn ibi tó ti wà pẹ̀lú àwọn gáǹgì tán ti lọ jalè. Ọmọ ẹ tún fẹ́ wọ́ olórí burúkú ọmọ tó bí ìyẹn wálé Granger. Wálé Oyèwọlé Granger ìyẹn náà tún ṣe kíni ó tún fẹ́ wọ́ ọmọ ẹ lọ́wọ́. O ò mójútó yẹn. Olórí burúkú aláyébàjẹ́ ẹ o ti ṣe kíni o ti lo ayé àwọn ọmọ ẹ o ti lò mọ́ ti tiẹ̀ kíní kan bó ṣe máa ṣe kíni bó ṣe máa gba kíní bó ṣe máa gbàgbá. O ò ro tàwọn ọmọ mọ́ ti tẹ rárá. O ò rò pé kí o níwájú ayé ẹ o níwájú ayé ìwọ Ẹsábọ́ọ̀dù ayé àwọn ọmọ ẹ ń bàjẹ́. O ò rò. Very selfish bastard ni ẹ. Selfishness yẹn ó wà nínú ẹ̀jẹ̀ omi àtara ẹni. O kò káyé ọmọ ẹ bàjẹ́ nítorí £2 £3 tó fẹ́ gbà lórí Facebook. O kò kí táyé àwọn ọmọ ẹ ta. Ayé wálé ló ti ta mọ́ ẹ lọ́wọ́ yìí o. Ṣé orí pò náà ò ní pẹ́ ya wèrè. Bí Lékan ṣe bẹ̀rẹ̀ ní Lékan bó ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ tó ń fagbó títí táyé ẹ̀ fi bàjẹ́. Ayé ilé náà ti ń bàjẹ́ lọ nìyẹn. Wo bó ṣe rí ẹ̀rìmọ̀ bí ẹrù olè. Ṣé bí wálé ṣe rí ńgbà tá a mọ̀ lélẹ̀? Ṣé ọmọ 3 years old ọmọ 4 years old ni olórí burúkú Anna tó bí tó pè lọ́mọ? Ṣé ò ní ńgbà tó wà lórí Facebook tó fi ń pariwo baby fat? Eléyìí tó búra jẹ̀bi Ọlọ́run. Ó ń bọ̀ jẹ́ mú fọ́tò ẹ̀ síta ó wà ń bí. Nígbà tọmọ yẹn lóyún ó wà ń bí.
ìgbà tó lóyún lélẹ̀, ìgbà tó lóyún lélẹ̀ tó bóra jẹ̀bi táyé ẹ̀ bàjẹ́, tán fọ́ọ̀kì sóbò ọmọ ẹ̀, tán fi okó tán fi bayé ọmọ ẹ̀ jẹ́, tán fọ́ọ̀kì sóbò ọmọ ẹ̀ ẹ̀ sáwèrè, tán fọ́ọ̀kì sóbò ọmọ ẹ̀. Ìwọ ò ní láti wà bẹ́ẹ̀ ní tiẹ̀ jẹ́ kọ́ ojú tiẹ̀. Tán fọ́ ike, tán fọ́ sóbò ọmọ ẹ̀, tán yọ̀ fún ẹ lé lọ́wọ́. Ẹni tó dún ọmọ ẹ̀ ó dìdí wá sọ online wá sọ fún wa ni. Ọmọ ẹ̀ lílé òní, kí ló mú tó fi ń bóra táyé ẹ̀ fi bàjẹ́? Kí ló fà á tí ayé Anna táyé ẹ̀ fi jóná báyìí? Ilé ìkọjá bọ̀ọ̀lì o. Ó kọjá bọ̀ọ̀lì, ó kọjá dáadáa. Jẹ́ kí n lọ sùn. Tí n bá dé ṣọ́ọ̀bù lọ́la, Esabod, kó wá gba reply sí ọ̀rọ̀ ẹ̀. Tí n bá ti dé ṣọ́ọ̀bù lọ́la, máa bọ̀ wá kó wá gba reply sí ọ̀rọ̀ ẹ̀. Alẹ́ yìí mo fẹ́ sùn. Ọ̀rẹ́ ò kí ń ṣe kíni, kò ń ṣe nǹkan ténìyàn máa ṣe kíni tó máa waste time lé lórí. Èsì gbogbo ọ̀rọ̀ ẹ̀ wá gbà lọ́la. Ibi YouTube pẹ́ ayé ẹ̀ bàjẹ́, ayé ẹ̀ ta débi wípé olórí burúkú aláyé bàjẹ́, o ò lè mójútó ọ̀rọ̀ àwọn ọmọ tó yẹ kó jẹ́ kókó tó yẹ kó jẹ́ lógún. Ebi advert olórí burúkú tó fẹ́ ṣe pa ẹ́, ebi 500 stars tán fẹ́ fún ẹ ó pa ẹ́. Máa wọ̀rí gbogbo star yẹn ni máa wá gbàǹbé padà lọ́la fún ẹ. Máa fi ilé ayé ẹ̀ máa fi collect star bí tó bá dọ̀la, tó bá ti dàárọ̀ á ti wà lọ́la already. Tílẹ̀ bá ti mọ́ kó wá gba reply èsì ọ̀rọ̀ ẹ̀. Wo bá yí àwọn ọmọ ẹ̀ ṣe ta, àwọn ọmọ ẹ̀, àwọn àbíkú kínní kan ṣẹ̀ṣẹ̀ rádaràdà, àwọn ọmọ òfò, àwọn ọmọ ìbànújẹ́, àwọn ọmọ tó ní ṣoríire tó bí. Aláyé bàjẹ́ ni òfò ẹni àdánù. Ìwọ táyé ẹ ti rún, ìwọ tán ti gbé ṣépè, tán ti gbére. Ìwọ títí ẹ ti bàjẹ́ Esabod. Ayé ẹ ti bàjẹ́ òrórùn sá. Wo ọjọ́ ọ̀la ẹ ló bàjẹ́. Wò wọ́n àwọn ọjọ́ ọ̀la ẹ. Wo báyé wọ́n ṣe bàjẹ́ mọ́ ẹni lójú ayé ẹ. Wo báyé ọjọ́ ọ̀la ẹ bó ṣe bàjẹ́. Wo lórí burúkú ọmọ tó bí sórí. Fọ́tò ẹ̀ ṣe pọ̀ lọ́wọ́ mi máa bẹ́ kó síta. Kò yẹ. Ṣé o mọ̀ pé ó ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Wàá rí pé tí ń ṣe tẹ́ ń kó fọ́tò ọba látọjọ́ tí mo ra ń wò yìí mo fi ẹ́ lẹ̀. Because ìwọ kọ́ ló dán wò. Àwọn olórí burúkú ọwọ́ tó wà lábẹ́ ẹ̀ ni. Bọ̀tálẹ̀ ìwọ ló dán wò. So màá bá ẹ kó, má wọrí tó bá ti dọ̀la. Tílẹ̀ bá ti mọ́, padà wá. Fọ́tò pọ̀ ńlẹ̀ bí wèrè. Á yà ẹ́ lẹ́nu pé fọ́tò pọ̀ lọ́wọ́ mi. Lórí burúkú ọmọ, ó dàárọ̀. Mo padà bọ̀ wá bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀la. Jẹ́ kí èmi náà lọ gbélé náà sórí YouTube. Tó bá dọ̀la, màá wá ṣe fúṣò fún ìyá ẹ̀. Mo ń bọ̀.